Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Òní ni ọjọ́ Àràfá fún àwa tá wà ní Àràfá àtàwa tá wà nílé. Ọjọ́ tó tóbi ni nínú Islam. Títóbi rẹ̀ bá ṣe mọ̀ bó ṣe tó, Ọlọ́run bá jẹ́ kó yé wa. Wípé níjọ́ Àràfá ní hajj tánàbí sallallahu alaihi wasallam ṣe last ní hajjatul wada, ó ní aya al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina. Aya wípé òní ni mo pé ẹ̀sìn yín fún yín, mo sì parí ìdẹ̀ra yín lé ìdẹ̀ra mi ní lórí. So ọjọ́ t'Ọlọ́run bá parí ìdẹ̀ra lórí àwọn mùsùlùmí, tó jẹ́ kẹ́sìn Ọlọ́run bá pé sanabi mi ìmọ̀ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Torí ìdẹ̀ra tó wà ńbẹ̀ náà la gbọ́dọ̀ tó fi dúpẹ́. Nínú Ọlọ́run bá ń dùn sáwọn ẹrú rẹ̀ níjọ́ náà. So bẹ́ẹ̀ bá ti nóòtì ìdẹ̀ra yìí, ìdẹ̀ra lẹ́mọ̀ ní gbogbo tí mùsùlùmí máa ń ṣe. Ló fi ṣe gbogbo ìjọsìn tí bá ń ṣe nǹkan ṣúkúrù ní ó jẹ́ ìdúpẹ́ ìdẹ̀ra ni. Bàbá wo tẹ́lbíyà tá ń ṣe náà nǹkan á rí mẹ́. Labbaik Allahumma labbaik, labbaik la sharika laka labbaik, innal hamda wan ni'mata laka wal mulk. Àsìkò innal hamda gbogbo ọpẹ́ wà ni'mata gbogbo ìdẹ̀ra Ọlọ́run bá lóní wal mulk. So ìdẹ̀ra náà là ń dúpẹ́. So ọjọ́ ìdẹ̀ra ńláńlá ọjọ́ Àràfá jẹ́. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì sọ pé siyamu yawmi Àràfá, àwẹ̀ ọjọ́ Àràfá, ahtasibu ala Allah, mo garanti lọ́dọ̀ Ọlọ́run ọba, mo béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba nípa ẹni tó bá gbà á an yukaffira sanatal madiya wal baqiya, kó pa àwẹ̀ ọdún méjì rẹ̀, àwẹ̀ ọdún tó kọjá fún yẹn, ọdún, kó pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀, ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá àtẹ̀ṣẹ̀ tí ọdún téèyàn wà ń bẹ̀. Sàdí Abu Qatada. So bàbá ti wá mọ̀ báyìí, ara nǹkan tá a fẹ́ ká ṣe ò ní wípé fáwa tá a sí ní hajj tàbá wà nílé ká gbààwẹ̀ ọjọ́ Àràfá. Àwẹ̀ náà lọ́lá pẹ̀lú ta kàyí. Bàbá gbà káwa bẹ̀ lọ́hùn, serious bẹ̀ lọ́hùn, níbẹ̀ lọ́hùn ọba téèyàn ó mọ̀ wípé èèyàn direct rẹ̀ Ọlọ́run ní, èèyàn ò sì fi ṣeré. Bàbá lè gbààwẹ̀, ó dá ká gbààwẹ̀ fẹ́ni tí ò ṣe hajj. Then ká sì bẹ̀ lọ́hùn tó serious pẹ̀lú ọkàn kan tí kìí ṣe bẹ̀ lọ́hùn ọba téèyàn ṣẹ̀ṣẹ̀ tó máa jó ń bẹ́. Bẹ̀ lọ́hùn tó sì pé bẹ́yàn bá lè ṣe gan, bọ́lọ́hùn bá jẹ́ kó wá fúnra ara ẹ̀ téèyàn máa bẹ̀ lọ́hùn tí ó máa sunkún irú bẹ̀ lọ́hùn ni. Gbogbo ń ta bá bẹ̀ kò sí bùkátà dáadáa tí kìí ṣe haramu tá a lè bẹ̀ lọ́hùn bẹ́, àmọ́ ká kọ́kọ́ ti bùkátà tàforíjì síwájú. Tọrọjọ́ t'Ọlọ́run ọba máa ń ṣe al-itqu minan nar, tí máa ń tí máa ń set free àwọn ẹrú rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam, hadith Aisha radhiyallahu anha, hadith Imam Muslim, ní ma min yawmin akthara min an yu'tiqa Allahu fi abdan minan nar min yawmi Arafa. Kò síjọ́ kan tó ṣe pé Ọlọ́run ọba máa ń tó pọ̀ t'Ọlọ́run ọba máa ń set free àwọn ẹrú níbẹ̀ jùjọ Arafa lọ. Wa innahu la yadnu, Ọlọ́run ọba gún súnmọ́ àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ pẹ̀lú záàtì Ọlọ́run ọba. Thumma yubahi bihimul malaika, Ọlọ́run ọba ó máa wá fà àwọn mùsùlùmí tí wọ́n wà ní Arafa àtàwọn mùsùlùmí náà táwọn náà sí ní Arafa. Ọlọ́run ọba máa yóò máa fi wọ́n yangàn sáwọn màláíkà. Fa yaqulu, Ọlọ́run sọ pé ẹwà àwọn ẹrú mi madha arada ahula, kí làwọn ẹrú mi ń fẹ́? Hadith Imam Muslim ni. Hadith Imam Ahmad tí wọ́n fẹ́ kan fi kún pé ẹwà àwọn ẹrú mi ibi tán kà mí kún dé, àtàwọn ní shugufan ghubra, wọ́n wá bá mi lẹ́ni tí wọ́n ti dàrú, wọ́n wá bá mi tí eku ti bò wọ́n, wọn ò fẹ́ kan wo pé aṣọ àwọn ò mọ́, aṣọ àwọn dọ̀tí, wọ́n jùra wọn lẹ̀ fọ́lọ̀. Sorú sẹ́ǹsì yẹn náà ni sẹ́ǹsì tá a fẹ́ káwọn tó wà ní Arafa fi ṣàdúrà fọ́lọ̀. Kìí ṣe Arafa lèyìn ó ti wà ní ó ti máa yarun from time to time. Arafa ni ó wà ní ó máa tọ́tí tàǹtàn bá a ṣe rí, tásọ wa ṣe rí, ó dọ̀tí, kírun wa kó dàrú, ká wá unkept fọ́lọ́hun. Ọlọ́run ọba ń fi wá yan gàbẹ́, àbẹ́ Ọlọ́run ọba kó gba àdúrà tẹ́nìkọ̀ọ̀kan wá bá ṣe ń bẹ̀. Tọ́ níjọ́ Àràfá yìí láàárọ̀ tá a wà yìí, Ànábì sallallahu alaihi wasallam ó bá ṣe jí, ní tá a máa ṣe nísìn náà bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ tá à ń ṣe tẹ́lbíyà náà láti máa ṣe.
Abdullah ibn Umar sọ pé láàárọ̀ ọjọ́ àràfá àwọn wà pẹ̀lú anabi sallam faminal mukabbir wa minal muhallil in bẹ́ẹ̀ nù wáyé ní sí Allahu akbar Allahu akbar ní sí la ilaha illallah. So irú nǹkan tá a máa wí nù báwa ṣe ń wí yẹn káwọn ará ilé náà lè wí torí pé a rí nínú àwọn àfáà bíi Ali ibn Abi Talib, Abdullah ibn Mas'ud radiyallahu anhuma àti Imam Ahmad ibn Hanbal àtàwọn tó tẹ̀lé wọn àwọn fẹ́ kan gbà wípé àwọn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd tá a máa ń ṣe ń léwu àwọn gbà wípé àtijọ́ alfajr àríjọ́ àràfà ló ti bẹ̀rẹ̀ so pé a máa ṣe every time a tún máa ṣe lẹ́yìn ìrun náà àwọn takbiratu al-muqayyada àti takbiratu al-mutlaqa so ká bẹ̀rẹ̀ àwọn tá a wà ń lé bá ṣe gbàwẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì at-takbir wa tahlil kí Allahu akbar tá máa ṣe la ilaha illallah tá máa ṣe láwọn sídà tá bá mọ̀ Allahu akbar kabira Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahi alhamd bá ṣe ṣe a ṣe ń jọ àràfà a ṣe ń jọ ọdún a ṣe jọ kejì ọdún a ṣe jọ kẹta ọdún a ṣe jọ kẹrin ọdún bẹ́ẹ̀ so ká fìyún náà kún ó tẹ̀lé pé mọ́tàbù Malik kò mú yún ṣùgbọ́n tọ̀ ó dọ́dọ̀ àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam àṣírá àwọn èèyàn nínú àwọn àfáà bíi Imam Ahmad Hanbali àtàwọn míì náà tán pé tọ̀ láti jọ àràfà ní ká ti bẹ̀rẹ̀ ìyẹn báwọn bí àwọn bùkátà wa náà tá a fẹ́ lẹ́yìn ìgbà tá a bá ṣe tàwásù sọ́lọ̀ Ọlọ́run tán pẹ̀lú tàwhídì rẹ̀ tá a yìn kò sí kankan tó pa lè béèrè àwọn bùkátà àwọn sálàfù wa mọ̀ bẹ́ẹ̀ Al-Imam Al-Awza'i rahimahullah nínú àwọn àfẹ́sìn gẹ́gẹ́ bí Imam Malik ṣe gbogbo ṣe rí ní Madina bẹ́ẹ̀ ni Al-Awza'i náà ṣe rí ní Sham ó ní adraktu aqwaman kanu yukhabbi'una al-hajati li yawmi Arafah liyas'alu Allaha biha èmi bá wọn kan nínú àwọn àfá bàbá náà Al-Awza'i bá wà ní level àwọn tàbíìn òun bá wọn kan nínú àwọn àfá òun bá wọn bá wọn tàbíìn ibi tí wọ́n kájọ́ àràfà kó dé kanu yukhabbi'una al-hajat àwọn bùkátà àwọn ọmọ ń kípẹ̀ pamọ́ ni li yawmi Arafah fúnjọ́ àràfà ń bọ̀ wá bùkátà yìí ìjọ àràfà ní bèèrè yas'alullaha biha káfí lè bí Ọlọ́run tọ̀káwà náà gbìyànjú gbogbo àwọn bùkátà wa tàfẹ́ àtàwátàwà ní hajj àtàwátàwà ńlé ká kípa àwọn bùkátà bá yìí ká bí Ọlọ́run ọba láwọn bùkátà tí kì í ṣẹ̀ṣẹ̀ láwọn bùkátà tí ì ṣe yapa àṣẹ Ọlọ́run tọ́ a ti sọ̀rọ̀ nípa àwẹ̀ gbígbà a ti sọ̀rọ̀ nípa ká ṣe tahlil takbir àti tahmid then ká wá ṣàdúà general àdúà náà àti sọ̀hún náà àdúà tí kò ní kọ̀tí àtọ̀rọ̀ ahìmì náà ìjókòó ẹbí tí kò lẹ́ṣẹ̀ náà then àdúà tí wọ́n fẹ́ kan wá gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àdísì Tirmidhi tí ṣe Albani pè ní hasan pé tẹ̀pá àwọn kan pé dọ̀ ìfòní ṣùgbọ́n tó wà nú àdúà tó fẹ́ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà ni ipa ànábì sallallahu alaihi wasallam sọ pé khairu du'a àbí abdul du'a du'a yawm Arafah àdúà tó lọ́lá jù làdúà ọjọ́ àràfà wa khairu ma qultu ana wa nabiyyun min qabli in tó lóore jù nínú tèmi àtàwọn ànábì Ọlọ́run tó wá sáájú ní táwọn gbé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àkàrù jùgbọ́ wọn náà máa ń ṣe ní àkàrù sabah àkàrù masa tó wà pé káwí kó pọ̀ nù nǹkan tá a máa wí pọ̀ nù nǹkan tá a máa wí Ọlọ́run kò fàlùbáràkà sí so nírú ọjọ́ yìí fáwọn tó wà ní hajj bá a bá ti láàárọ̀ yìí ànábì sallallahu alaihi wasallam nígbà tó dá ọkọ̀ sọ̀kalẹ̀ sáyè kan tó pè ní Namira láyè tó wà ní Namira wọn nígbà tó padà yá ànábì ogun ẹsìn ogun ràkúnmí ni ànábì mọ́fù sí ọ̀rọ̀nà láti bẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì kírun ó kí zora tásírì ó sì jámọ́ ó kí méjì ó sì jẹun papọ̀ ó dẹ̀ ṣe khutba ànábì wá sọ̀kalẹ̀ ó sọ sáàdà nígbà tó sọ̀kalẹ̀ ànábì wá fèsì òkè Arafa àmọ́ tánàbì fèsì òkè Arafa ó ní pé òkè Arafa wà ní kíbla tànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn òkè lànábì ti bẹ́lọ̀ ẹ̀yìn òkè ibi tánàbì dúró sí ẹ̀yìn òkè ni so ó mì pé òkè wà wájú ẹ̀ àmọ́ ní direction kíbla ní òkè wà so ká nóòtì ilé iná àwa tó bá pé ibi táwọn bá ti dúró sí àbá ní àfọ́ọ̀dì wa láti fèsì kíbla ká má fèsì òkè o kíbla náà lànà sọ̀sọ́lá ń fèsì ó fèsì kíbla gbogbo àdúrà rẹ̀ tó ṣe ànábì dúró ní torí gbóngbó nǹkan ni ànábì dúró ó wá tẹ́wọ́ rẹ̀ ó wá fèsì kíbla so mẹ́tẹ̀ẹ̀ta dídúró títẹ́wọ́ fífèsì kíbla kìí ṣe fífèsì òkè àfẹni tó bá ṣe wípé òun náà bá wà lẹ́yìn òkè ànábì sọ̀sọ́lá ńgbà tó sì dúró mẹ́ tó fẹ́ ṣàdúrà nǹkan ànábì ni waqaftu ahuna ibi yìí ni mo dúró tí mo fi ṣàdúrà tí mo fi bẹ lọ́hùn wa kullu Arafa mawqif gbogbo Arafa náà lẹ́yìn tí lè dúró ṣàdúrà ànábì tí fẹ́ kan ti clear rẹ̀
gbogbo ibi tó ń kálukú bá ti wà tábàtà àti ṣúọ̀ pé tó ara Àràfà ni ká ti fèsì kíbla ńbẹ̀ bàbá lè dúó ká dúó ìgbà tí ó fi rẹ̀ wá ká tó sinmi díẹ̀ ká tó continue so àwọn nǹkan tán fẹ́ ká ṣe nù so kìí ṣe túláàsì ní kẹ́hìn pọ̀ ń fẹ́ lọ lè gòkè Àràfà o tó ń sọ pé àwọn ti fẹ́ sọ kalẹ̀ báyìí kìí ṣe túláàsì o even gan àwọn sàbí ànábì gan òṣojú kòkòrò lórí ẹ̀ àyè lòun náà téèyàn náà lè dúó bí àyè yẹn bá gbà good and fine bí ò bá gbà dóbi tó dúó ànábì declare rẹ̀ wípé waqaftu áhù ní èmi dó bíbà ayé àmọ́ wa kullu Àràfà mawqif gbogbo Àràfà pátá lèyàn ti lè dúó ṣàdúà ibi tó ń kálukú bá ti wà tó bá sàti bọ́ sí òdòdó Àràfà tó ṣàdúà ń bẹ àdúà wa sí ni pé èèyàn ó dúó bó bá ṣe special fọkùnrin yóò sì tẹ́wọ́ yóò sì fèsì kíbla so bàbá tí wọ́n ń ṣàdúà ní Àràfà yìí ká ṣàdúà fúnra wa ká ṣàdúà fáwọn òbí wa tó jẹ́ mùsùlùmí tó ti kú àbáwọn tó wà láyé ká ṣàdúà táyé tiwa àti tọ̀run tiwa náà ká tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bá pé kọ́lọ́run bá kà wá sínú àwọn tí ó set free kò ń bi náà nínú àwọn tí ó sọ̀dọ̀ máa àlùjánnà nínú àwọn tí ó mú súnmọ́ rẹ̀ nínú àwọn tí ó sọ̀dà tún bí nínú àwọn tí ó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn àkàpẹ́ Ọlọ́run bá pé kọ́lọ́run kó kà wá mọ́ ibẹ̀ tọ̀ ara mistake mi táwọn èèyàn tó máa ń ṣe jọ Àràfà náà ni wípé àwọn èèyàn máa ń gbàgbé tẹ́lbíyà làbẹ́kà Allahumma làbẹ́kà sí wà nù nǹkan táàsì máa ṣe lọ náà lọ́sìn tán rìpọ́tù pa níbi máa ń ṣe nù ká mọ̀ sọ pé bí àbá dá Àràfà tó ti tán á ṣe wá láti Mínà bá ti dá Àràfà iná kan from time to time á tún máa ṣe náà even tá a bá wà ní Àràfà kẹ́ bá bílẹ̀ náà bá ṣe sọ lásìkò rẹ̀ pé pánú sọ̀sẹ́là ṣe nù then àwa tá a bá àdúrà gangan wà bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kí zoro àtàsírì tán tá a ṣe jámù tó bí pé tó àsìkò zoro ó wọlé lásìkò tí ó bá ti kí zoro tán tá a kí àsírì tán tí màmú ṣe khutbah a ṣẹ̀ṣẹ̀ wá decide a wá fèsì ká ṣàdúà tọ̀ àdúrà tá a wá ṣe yín kọ́ a fèsì kíbla ní kò sẹ́ni kó rígbà tá a bá tó tọ́ lọ pé àwọn lórí òkè báyìí Ànábì sọ fún wa pé gbogbo omi tó bá di Àràfà náà ni mawqif téèyàn ti ń dúró tí ó ti ṣàdúà àbí Ọlọ́run ọba gbogbo àwọn àdúrà tí a bá ṣe Ọlọ́run ọba ó kà wá sínú àwọn tí ó yọ́nú sí ó kà wá sínú àwọn tí ó gbàdúrà wọn ó kà wá sínú àwọn tí ó súnmọ́ ó kà wá sínú àwọn tí ó gbaṣẹ́ wọn ó sì kà wá sínú àwọn tí yóò yọ́nú síṣẹ́ wọn. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta